kó AK-47 wá bá. Tinubu folóòṣà oko Ọdúnládé Adékọ́lá di oyè nù sí. Oyè nù sí ò tí ì tán síbẹ̀. Ọdúnládé Adékọ́lá wá di Babatunde Ishola Folorunsho báyìí. Mo fẹ́ mọ iye ọ̀tẹ̀ tó wà nínú ẹ̀. Ìgbà tí n bá ṣetán pẹ̀lú ẹ̀, wọn ò ní mú ìwà ìwà mu. Bẹ́ẹ̀ ni. Wá jẹ́ kó wọn tó ń dún láti inú bọ̀ yìí. Ẹ kú iṣẹ́ o. Mi ti ṣetán pẹ̀lú yín. Tí n bá ṣetán, orílẹ̀-èdè ìyá mi títì. Àwọn ọ̀rẹ́ mi má dà mí. Wọ́n ní ẹni tó bá dalẹ̀ ó di dandan kó balẹ̀ lọ. Ẹ̀rà ilé yìí kẹ́ wá fìkàlẹ̀ sí kẹ́ wò ó. Iná juná lọ ẹ̀lẹ́ ntiri kí n bá bá a tupa. Òun ní sinimá titun yìí Babatunde Ishola Folorunsho. Ẹ wo bí ògiri ṣe ń làkàrà. Tókè kọ́ tí òkè sùn agbára lójú agbára lọ. Ẹ wo ẹlikọ́pítà tí wọ́n lò nínú ilé yìí. Ẹ wo special effect tó sọ Ọdúnládé Adékọ́lá di ẹlòmíì pátápátá. Babatunde Ishola Folorunsho. Babatunde Ishola Folorunsho. Wọ́n pẹ́ ká ìrókò láti kékeré. Ó dàgbà tán. Ó dolúwere tó ń gbẹ bọ ojoojúmọ́. Aṣọ léèsì aṣọ John ló fa gbogbo yẹn pọnyánrin kọlùkọlù. Babatunde Ishola Folorunsho. Crime story tí ò ní rival. Another big one from Olatunji Balogun. Written and produced by Ademola Adelakun. Directed by Adebayo Tijani. Starring Ọdúnládé Adékọ́lá. Múyìwá Ademola Authentic. Kẹ́mi Afọlábí. Táíwò Ìbíkúnlé. Jọkẹ́ Múyìwá. Tóyọ̀sí Adésànyà. Afis Ẹniọlá. Victoria Kọ́láwọlé. Jìnàdù Ewele. Òjò Pagogo. Jídé Àwọ̀bọ̀nà. Túndé Owó Kòníran. Wùmí Toríọlá. Introducing Tóbi nínú sinimá titun Babatunde Ishola Folorunsho. Subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan kásagá. Marketed and distributed by Olasco Films Nigeria Limited. EU 10-6 Movie City. Ami Arena Shopping Complex Bolade Oshodi Lagos. Headmaster Films Nigeria Limited. Noreto Films Nigeria Limited. Àti Film International Limited. Ní Arena Shopping Complex Bolade Oshodi Lagos ló ń distribute ẹ̀. Sinimá titun Babatunde Ishola Folorunsho. Number 1 lele ìmọ̀fọwọ́ ẹ̀sọ̀ yàká. Ó ti jáde. Grab your copy now. Bàbá, ẹ̀ ń ka Bíbélì.